Ọkùnrin tí gbajúmọ̀ pásítọ̀ tó máa ń tọrọ owó fáwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára ni pásítọ̀ Adémọ́lá Gabriel Amusan, ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Àgbàlá Gabriel, tó tọrọ owó fún tó mú látàbẹ́ bíríìjì tó sọ di èèyàn Muyideen. Ó mà ti sọ̀rọ̀, ó ti padà sọ̀rọ̀ sókè lórí ẹ̀sùn táwọn èèyàn fi ń kàn wípé nítorí pé pásítọ̀ Àgbàlá Gabriel kò fún ní mílíọ̀nù 5 náírà ni ló jẹ́ kó máa bà lórúkọ jẹ́ kiri, àti pé nǹkan ló jẹ́ kó di wàhálà tí òun àti Àgbàlá Gabriel tí wọ́n ń fà láàrin ara wọn. Kì í ṣe ìròyìn mọ́ yìí pé lójijì ni Muyideen tí pásítọ̀ Àgbàlá Gabriel tó sọ dèèyàn lẹ́yìn tó mú kúrò ní ojú títì tó ti ń sùn kiri, tí ìjà ti ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì lórí ẹ̀sùn tí Muyideen fi kan pásítọ̀ Àgbàlá Gabriel pé ó máa ń lò nílùkulù, ó sì ń bá ìyàwó òun láṣepọ̀, èyí tó ló jẹ́ kó ń sá kúrò ní ọgbà ṣọ́ọ̀ṣì ìjọ Àgbàlá Gabriel Apostolic Church tí pásítọ̀ Gabriel Amusan jẹ́ olùdásílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ náà ti di iṣu atayanyan tó di táwọn èèyàn gbé kiri lórí ẹ̀rọ ayélujára, tó di páwọn èèyàn kan fẹ́ gbé iṣẹ́ ìránṣẹ́ pásítọ̀ Àgbàlá Gabriel ṣubú, ó ní ohun kan máa jáde tí fọ́nrán náà jáde, tí wọ́n sì fi jẹ́ pé ó di mọ̀ pé Muyideen ló ń sọ̀rọ̀ nínú fọ́nrán náà wípé bí Àgbàlá Gabriel bá lè fún òun ní mílíọ̀nù 5 náírà, òun yóò jáwọ́ lórí ọ̀rọ̀ ẹ̀, òun ò ní bàláyé jẹ́ mọ́. Èyí ló máa jẹ́ kọ́pọ̀ èèyàn máa ṣépè fún Muyideen ìpè àṣẹ wọn lò láti gbé Àgbàlá Gabriel ṣubú ni, àti pé nítorí owó ló fẹ́ ba ẹni ẹlẹ́ni lórúkọ jẹ́. Ṣùgbọ́n nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọ̀kan lára àwọn àfẹ́sìn Islam tí wọ́n gbà á sí ọ̀dọ̀ tó ti ń kírun lọ́dọ̀ wọn báyìí, Muyideen tó ṣẹ̀ṣẹ̀ padà sí ẹ̀sìn Islam ẹ̀ láti ẹ̀sìn Kìrìsìtẹ́nì, ó ṣàlàyé fún àfáà náà pé bàbá ńlá arọ́ ni wọ́n pa, wọ́n fẹ́ fi ọ̀rọ̀ náà wọ́n fẹ́ fi bà òun lórúkọ jẹ́ ni. Ó ní òun kò tọrọ owó kankan lọ́wọ́ Àgbàlá Gabriel, òun ò sì béèrè mílíọ̀nù 5 kankan náírà láti dẹ́kun ìmábà lórúkọ jẹ́. Ó ní ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn Àgbàlá Gabriel tó wà ní ìlú òyìnbó kódà tó ló fẹ́ bóun ṣètò bóun yóò ṣe lọ sí ìlú Amẹ́ríkà lọ́dún díẹ̀ sẹ́yìn. Ó ní òun ló wà lẹ́yìn fọ́nrán náà, ó lóun ló lọ ṣe ẹ̀rọ ayélujára tí wọ́n ń lò láti máa ṣe ayédèrú ohun èèyàn, ló lọ lò fóun òun láti sọ pé òun béèrè mílíọ̀nù 5 náírà láti lè bà òun lórúkọ jẹ́, kó sì lè jẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n kọ̀yìn sóhun. Ó wá jẹ́ kó di mọ̀ ò pé láti ọjọ́ tí Àgbàlá Gabriel tó ti ń tọrọ owó fún òun, ó nínú àkáǹtì ẹ̀ ni ó ń dé sí o, náírà kan báyìí kò sì fún òun nínú ẹ̀, tó sì ní òun sọ gbogbo eléyìí láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé òun kọ́ lòun béèrè mílíọ̀nù 5 náírà o, òun kò sì gbé ìgbésẹ̀